Olóbù ti ìlú Ìlóbù, èèyàn ọba ìlú Ìlóbù tó wà níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èèyàn kábíyèsí ọba Ọláníyan Ashiru, ó mà ti sọ̀rọ̀ lórí ikú ògo ìlú náà, èèyàn ọ̀gá àgbà sójà lórílẹ̀‐èdè yìí ọ̀gágun Abiodun Taoreed Lágbájá. Bẹ́ẹ̀ ni olórí ẹbí ilé àwọn Lágbájá náà tó jẹ́ ẹ̀gbọ́n fún Lágbájá, ìyẹn ọ̀gbẹ́ni Démọ́lá Lágbájá, òun náà ti sọ̀rọ̀ lórí ikú òjijì tó pa ọkùnrin náà. Ẹ rántí pé lọ́jọ́ karùn-ún oṣù kọkànlá tá a wà yìí, the 5th of November 2024, ìyẹn ọjọ́ ìṣẹ́gun tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí, ní àjálù ńlá já ní ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà nígbà tí ọ̀gágun Lágbájá tó jáde láyé lójijì lẹ́yìn tí àìsàn tó ti dà á láàmú fún ọ̀sẹ̀ díẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ikú Lágbájá, kábíyèsí ọba Ashiru Ọláníyan tó ti lé ní 50 ọdún lórí ìtẹ́ àwọn baba ńlẹ̀, ó mà jẹ́ kó di mọ̀ pé iná ńlá ló jó òun pẹ̀lú ikú Lágbájá. Bẹ́ẹ̀ ni àdánù ńlá ló jàlù àwọn ní ìlú Ìlóbù. Ó ní ọmọ ní Lágbájá jẹ́ sóhun àárín àwọn sì gúnrégé, bẹ́ẹ̀ ni kì í jìnnà sí ìlú Ìlóbù. Yàtọ̀ sílẹ̀ yìí, ó ní ọ̀pọ̀ nǹkan dáadáa ní Lágbájá ló ṣe sí ìlú Ìlóbù tó sì ní bí ìgbà yìí pé wọ́n dá àwọn lóró ní ikú ọkùnrin náà jẹ́. Ọba Ashiru Ọláníyan wá ké sí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó jọ̀wọ́ kí wọ́n ṣàánú ìlú àwọn nítorí pé ògo ìlú àwọn ló ti kú yìí. Ó láwọn nǹkan dáadáa tí àwọn nílò nínú ìlú, kíjọba àpapọ̀ kan wo ọlá ikú Lágbájá kan ṣe fáwọn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn iṣẹ́ ìrètí Lágbájá fẹ́ ṣe sínú ìlú tí ò tíì parí, wọ́n ní kí ìjọba àpapọ̀ kan jọ̀wọ́ kàn ràn lọ́wọ́ láti wá bá a parí ẹ̀. Ní ìgbà tóun náà sọ̀rọ̀ olórí ẹbí àwọn Lágbájá tó jẹ́ ẹ̀gbọ́n fún Lágbájá, alàgbà Démọ́lá Lágbájá, òun náà sọ̀rọ̀ lásìkò tó ń gbàlejò àwọn èèyàn tó ti jáde ní iléèwé girama St. Charles Grammar School, èyí tí Lágbájá náà tóun náà jẹ́ ọ̀kan lára àwọn ọmọ iléèwé náà tẹ́lẹ̀. Démọ́lá Lágbájá ó ṣàlàyé fáwọn ọmọ iléèwé àtijọ́ náà tó ń pè ní Old Boys Association ti iléèwé St. Charles Grammar School ti ìlú Òṣogbo pé àjálù ńlá ní ikú àbúrò òun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa ìní Lágbájá ló fẹ́ ṣe sí ìlú Ìlóbù, ṣùgbọ́n tí ikú tó mú lọ lójijì. Démọ́lá Lágbájá wá jẹ́ kó di mọ̀ pé bí nǹkan ò bá yí padà o, ọjọ́ Ẹtì ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà nù ẹ̀ ni wọn yóò sìnkú ẹ̀ sí ìlú Àbújá, tó sì ní pẹ̀lú bí kábíyèsí ọba àwọn àti gbogbo ọmọ ìlú Ìlóbù wọ́n ṣe ń sọ pé kí wọ́n gbé òkú ẹ̀ wá sí ìlú Ìlóbù tó jẹ́ ìlú abínibí ẹ̀ láti wá sìnkú ẹ̀. Ó ní eléyìí ò lè ṣeé ṣe o nítorí pé ìtẹ́ òkú àwọn ológun ní ìjọba máa ń sin àwọn ọ̀gá sójà sí, tó sì ní ó dá àwọn lójú pé àwọn ìjọba wọn yóò ṣe ẹ̀yẹ tó tọ́ fún un, tí wọn yóò sì ṣe gbogbo nǹkan láti jẹ́ kí ìgbẹ̀yẹ kó dára dáadáa.